Odù mímọ̀ Orunmila tá ò fi ṣe ìtanijí lónìí a máa rí nínú ẹsẹ̀ Ogbe ní ọwọ́ ọ̀tún Ọlọ́kanran ní ọwọ́ òsì tí àwọn babaláwo papọ̀ wọ́n ní ká máa pè ní Ogbe Kanran. Kí ni mo pè é? Ogbe Kanran. Odù yìí jẹ́ odù tí ó kọ́ wa ní ẹ̀kọ́ tó ní agbára ṣùgbọ́n ká tó lọ nínú odù yìí ẹ jẹ́ ṣèbà fún Eledumare ọba tó ga jùlọ. Ẹ bá jẹ́ ṣèbà fún Eledumare lẹ́ẹ̀kan sí i. Ọba tó ga jùlọ. Ẹ jẹ́ a tún ṣèbà fún Eledumare. Ọba tó ga jùlọ. Ẹ jẹ́ wá ṣèbà fún Orunmila o torí ó jẹ́ aṣíwájú rere. Ẹ jẹ́ a tún ṣèbà fún Orunmila lẹ́ẹ̀kan sí i. Ẹ bá jẹ́ a fìbà fún Orunmila. Odù mímọ̀ Orunmila Ogbe Kanran tá a fi kẹ́kọ̀ọ́ yìí ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ ìyẹlé lẹ́bọ owó lẹ́nu olúwa àṣẹbẹ̀ǹbẹ́ lẹ́nu ti fà ẹ̀wọ̀nà tí mo pọ̀ Orunmila tí mo fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ rí. Ogbe Kanran mọ́lẹ̀ kó má bàa ṣẹ́. Ogbe Kanran mọ́lẹ̀ kó má bàa wọ̀ ọ́. Ogbe Kanran mọ́lẹ̀ kó má bàa dẹjọ́. Ọ̀gbọ̀gbọ̀ ìyàwó sùn wọn láàyè ìkọjá tí wọ́n bá délé tán wá dakọ ẹlẹ́gbára. Adíwá fún wọn Orunmila. Bàbá ó jẹ gbèsè lọ́nà 6 òkè pọ̀rí ẹ̀ yóò gbé wúrẹ́. Wọ́n ní ó kára nílẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe. Ẹni tó jẹ gbèsè lọ́nà 6 wọ́n tún dáfá tó ẹgbẹ́ kò sí 1 náírà lọ́wọ́ èyí fá tún lé wúrẹ́ ló máa fi bọ́ fá tó máa fi bọ́. Ó bá wò pé ìwọ Ọlọ́run ìwọ ayé wo lòun wá yìí. Ibi tí ẹ̀kọ́ fàyín lọ fún wa ni wípé ká má ro ẹnì kankan pin o. Ẹni tó jẹ lówó lónìí ó lè padà dolù ọ̀rànwọ́ ẹ lọ́la o. Ẹ má jà afárá ní ẹnìkan o. Gbogbo ẹ̀dá tó bá ń fi ara ní ọmọdàkejì ẹ̀ ó ń padà bọ̀ wá kẹ́sùn ẹ̀. Eledumare ò ní pa lẹ́yìn wa ẹni mi ò ní rógun gbèsè. Ayé máa ń fi gbèsè dán ẹ̀dá wò kò wọn ẹni tó jẹ gbèsè kóhun náà jẹ gbèsè. Eledumare wọn ní járógun ìṣòro ẹlòmíì tó jẹ gbèsè kò mú ìṣòro ló mú ẹ̀dá lọ jẹ gbèsè ogun pọ́njú Eledumare ò ní járe. Orunmila gbogbo nǹkan ti sojú délẹ̀ àti jẹ àti múlẹ̀ ó jẹ gbèsè ní ọ̀nà 6 nílé ayé ta wà àwọn kan wà gbèsè tó wà ní ọrùn wọn wọn ò mọ bó ṣe lè san. Tí a bá dáfà ìfúnyàn kí Ifá sọ wípé kò sí bí ẹ̀dá ṣe jẹ gbèsè Eledumare á bá san. Eledumare ò ní járógun gbèsè. Orunmila wá lọ dáfá ìrònú ti dé bá Orunmila títí tó ti rò pé òun máa lọ pokùnso ni ṣùgbọ́n kóhun tiẹ̀ tó lọ pokùnso òun fẹ́ gbọ́ nǹkan tí Ifá fẹ́ sọ. Orunmila bá dáfá Ifá bá rí ogun tó ń ja Orunmila pé ogun gbèsè ló ń ja Orunmila. Ẹni tó ń kówó lórí iṣẹ́ tó ń tajà tọ́jà yẹn ń ṣé gbèsè kọ́ ló ń jẹ gbèsè ní. Ẹni tó ń kówó lé nǹkan tí nǹkan yẹn dẹ̀ ń mú lójú ayé ẹ̀ ṣé gbèsè kọ́ orí mi ò ní jẹ́ ogun gbèsè. Ogun gbèsè kò ní wọlé tọ̀ wá wá ká má fafá gùn gbogbo nǹkan Orunmila wá sojú délẹ̀ Orunmila wá lọ dáfá. Ifá wá sọ fún Orunmila pé bí ó bá ní owó lọ́wọ́ tó lè fi ra ewúrẹ́ kó lọ gbà yẹn. Kí ni mo sọ fún yín? Ẹni tó jẹ gbèsè wọ́n tún ní kó tún lọ jẹ gbèsè míì wá fi rúbọ. Èèyàn mélòó ló lè jẹ gbèsè rúbọ lóde òní? Èèyàn mélòó ló lè jẹ gbèsè rúbọ lóde òní? Iṣẹ́ tí ètùtù ń ṣe ó jẹ́ iṣẹ́ tó ní agbára. Ẹlòmíì lè ní 10,000 lọ́wọ́ ó dẹ̀ fẹ́ bọ orí ẹ̀ wọ́n ní 10,000 ló fẹ́ ná kó lè kólẹ̀ ṣùgbọ́n torí ẹ̀ bá fi tó bá wá torí bá takò ọlọ́májà arógun ọ̀rọ̀ tí ò mọ́wọ́ mẹsẹ̀ á wá ná 2 million pẹ̀lú gbèsè tó yẹ kó ti fi 10,000 bọ orí ẹ̀ kórí ẹ̀ má lè rogun àkóbá ẹni tó dáfá fún tó ní kó fi òbúkọ rúbọ kó má lè rogun àìsàn kò wá ṣe nígbà táìsàn wá dé ó wá ń rù káàkiri wọn ò lè ṣe iye tọ́nà. Prevention is better than cure. Ètùtù tá à ń ṣe ni wípé ó dá kí wọ́n ti máa rúbọ kí nǹkan ti tó ṣe. Ó dàbí ẹni tó jẹ́ pé kò rúbọ kò tọ́jú ara ẹ̀ nígbà táìsàn ti dé tán ló ṣẹ̀ṣẹ̀ ń dáfá ló ṣẹ̀ṣẹ̀ ń rúbọ. Ṣé ẹ mọ̀ pé kí nǹkan yẹn tó ṣiṣẹ́ kó tó bọ́ nínú nǹkan yẹn kò ní jẹ́ṣẹ́ kékeré mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ni tó ti ń rúbọ kí nǹkan yẹn tó ṣe kò bá ti dà torí pé nǹkan yẹn ò ní ṣe kí ni kò ní ṣòpò ṣe ètùtù àti bá lé ibi jìnnà ká má fafá gùn ó bá bẹ̀rẹ̀ sí ní ronú. Orunmila bá tún lọ gba àwọn ewúrẹ́ ó bá fi bọ́fá nígbà tí Orunmila fá àwọn ewúrẹ́ bọ́fá tán àti tí fọ́ọ̀ bá ṣe ẹrù òkì ń bọ́ lọ́gbẹ̀rì nígbà tí fáma ṣe ń kọ́ ọ̀nà bá ṣí fún Orunmila. Ìtọ́nà fi ń dí mẹ́dà ìṣẹ́jú kan ni ìtọ́nà fi ń là fún ẹ̀dá ìṣẹ́jú kan náà ni o. Bí ẹ̀dá bá máa ṣe oríire ìṣẹ́jú kan ni bẹ́ẹ̀ dá bá dẹ̀ máa ṣe orí burúkú náà ìṣẹ́jú kan ni orí burúkú wà ní jẹ́ tèmi orí burúkú ò ní jẹ́ ògbójú tó ń wò mí náà ká má fafá ìgùn bóríire ṣe dé fún Orunmila nìyẹn. Ẹni tó Orunmila jẹ ní 40 dọ́bù lọ Orunmila fún. Ẹni tó Orunmila jẹ ní 200
double Orunmila fún ẹni tó jẹ ní 100 double ni Orunmila fún ṣé Eledumare bá tóbi àbí ò tóbi ẹni tó Orunmila jẹ ní 1 naira ó fi fún ní 2 naira nígbà tí ọlá ìdé débi pé wò pé ṣé òun náà wá kẹ́ báyìí àwọn tó Orunmila wá jẹ ní owó ọ wá ń wo Orunmila báyìí pé àṣàrò ní pé òun mọ́lá aró ní pé òun mọ́lá àṣẹ tá ò bá ti kú ìṣe ò tán Ifá jẹ́ ká mọ̀ pé tá ò bá ti kú ìṣe ò tí tán o tẹ́mi bá ṣì ń wà lára èèyàn má fojú di ẹnì kankan má wò pé ẹnìkan ò lè la ẹ́ má wò pé ẹnìkan ò lè gòkè ẹni tí wọ́n fojú ré náà lé ní ó lè jẹ́ olùrànlọ́wọ́ ẹ lọ́la ni má fojú pẹ́ ẹnì kankan rẹ́ má fojú ré ní ẹnì kankan torí pé òun ilẹ̀ tó máa ṣú kò sẹ́ni tó mọ̀ Eledumare ò lè dójú tì wá o Orunmila wá ń jó ń yọ ó lóun fẹ́ tún fá ṣe wọ́n ní kó má tún fá ṣe wọ́n ní ṣe ni kó máa dúpẹ́ fún àwọn babaláwo ẹni bá mọyì babaláwo ló mọyì Ifá ló mọyì Eledumare kò ní gbaṣọ yìí wa ǹjẹ́ ajó l'Orunmila wá ń jó àlò ń yọ ó lóun àtúnfá ṣe wọ́n nẹ́nìkan túnfá ṣe lẹ́ẹ̀mejì wọ́n ní aláwo ni kó máa yìn aláwo máa yìn Ifá gbélé Eledumare ọba lọ́hùn ẹ wọ̀nà tààrà tí mo pọ̀ Orunmila tí mo fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ rí Ogbe kìràn mọ́lẹ̀ kó má bàa ṣẹ́ Ogbe kìràn mọ́lẹ̀ kó má bàa wọ̀ Ogbe kìràn mọ́lẹ̀ kó má bàa dẹjọ́ àwọn gbọ̀gbọ̀ ìyàwó wọ́n sún wọn láàrin kọjá tó bá wá délé tó wá dákọ ẹlẹ́gbára dífá fún Orunmila bàbá ó jẹ gbèsè lọ́nà 6 òkè pọ̀rí ẹ̀ yóò gbé wúrẹ́ wọ́n ní ó kára nílẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe afẹ́dẹ́fẹ́yọ gbẹ́bọ lọ́pọ̀lọpọ̀ ló ń tẹ́jú ẹbọ ǹjẹ́ aró ní pé òun mọ̀ láwò aró ní pé tá ó bá ti kú o ìṣe ó tán aró ní pé òun mọ̀ láwò aró ní pé tá ó bá ti kú ìṣe ó tán aró ní pé òun mọ̀ láwò aró ní pé ṣáró ní pé mọ̀lá ó ń pé oríire o àwa ò mẹ́ni tí ó kàn lọ́la oríire o a ò mẹ́ni tí ó kàn lọ́la oríire o a ò mẹ́ni tí ó kàn lọ́la oríire o oríire ta ló mẹ́ni tó kàn sọ pé mi ló kàn gbogbo oríire èmi ló kàn Eledumare á bá wa ṣe o Eledumare orí wa ò ní padà lẹ́yìn wa ẹ̀làmúyìnbọ̀ rú ẹ̀làmúyìnbọ̀ yìí ẹ̀làmúyìnbọ̀ ṣiṣẹ́ Ifá gbàdúrà wa.